kò ní gún mi. Òfin ọ̀mẹ́rin tó ṣe abẹ́rẹ́ òfin kò ní gún mi. Òfin ẹ̀mẹ́ni ó ṣe o abẹ́rẹ́ òfin kò ní. Ó yá bọ́lẹ̀ ó dẹ̀ jókòó sí inú mọ́tò. Láfi dáyé ọ̀rọ̀ láfi dá. Òun èèyàn tí wọ́n tún tilẹ̀kùn. Ọ̀rọ̀ ó tóbi. Àwọn gáìsì ní rí ni. Yálọ̀. Sorry kí ni? Wọ́n tún tilẹ̀kùn àbọ̀mọ́kúpá lè fún wa. It's okay, come on. Ó láìkí obìnrin. Ó láìkí obìnrin tàbí ọmọ yẹn lòun wò ó. Àwọn ẹni ìdá olójú méjì ni bó ti ń bani níṣe ńlá ni. Nífẹ̀ẹ́ mi, mo sọ fún ẹ pé kò lè possible láéláé o ò lè rí wọn mọ́ láyé. Ẹ sà, ó possible sà. Nífẹ̀ẹ́ mi, ṣé wọn ló fẹ́ kọ́ mi iṣẹ́ mi ni? I have been in this job for years. Look, listen. Mo láwọn béèrè kan ti fẹ́ bí ọmọdé fẹ́ kó dá mi lóhùn. Torí ẹni tí nǹkan bá ń ṣe kò sí bí kò sásítúdù kan tó fẹ́ ṣe tó fẹ́ strange sí wa ń bí. Ìwọ ni nǹkan ń jó lára ló ṣe jẹ́ kó máa sọ ọ̀rọ̀ bí wọ́nranwọ̀nran bí nǹkan kan. I'm sorry to say o ní kí n ṣojú àlá o kì í ṣe pé o lálàá. Ẹ sà mo mọ ohun tí mò ń sọ mi ò sùn mo mọ bí tí mo ti pàdé wọn sà. Again ìjọ mọ̀ wípé nígbà míì méjì lọ́lọ́run dáyàn. Ẹ sà mo mọ nǹkan tí mò ń sọ sà àwọn pípú yóò kì í ṣe photocopy tó bá tiẹ̀ wá jẹ́ pé méjì ayé náà ṣé àwọn méjèèjì náà ni méjì ayé wọn tí wọ́n máa tẹ̀lé wọn káàkiri ni. Ẹ sà a ní mo fojú mi rí wọn ní sẹ́ mo mọ̀ wọn. Wọ́n fojú méjèèjì rí wọn. Ok jẹ́ kí n béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Nífẹ̀ẹ́ mi ìgbà tí ìṣẹ̀lẹ̀ tí wọ́n arrest àwọn ará bíi njó wàwíà. Mo mọ̀ ń pa ẹ̀ sá. Ìgbà tán kó wọn lọ sí court tí adájọ́ tó find wọn guilty ṣó mọ̀ ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀. Mo mọ̀ ń pa ẹ̀ sá. Inú mi dùn kó sọ pé ó mọ̀ ń pa ogun tí mò ń bí ẹ léèrè nígbà tí wọ́n wá padà yẹgi fún wọn ǹjẹ́ ó tiẹ̀ gbọ́ abó mọ̀ ń pa ẹ̀. Ẹ sà mo mọ̀ ń pa ẹ̀ àmọ́ mo fojú méjèèjì padà rí wọn sà. Ó mọ̀ tó ṣẹlẹ̀ èmi gbàgbọ́ pé olóò fojú ara ẹ̀ rí wọn báyìí with your two naked eyes. Yes sir. Ó ti tán ó dẹ̀ tó ti jẹ́wọ́ fún mi pé gbogbo bọ́n ṣe mú wọn bọ́n ṣe yẹgi fún wọn náà ló mọ̀ ń pa ẹ̀. Àwọn ẹbí kankan ò sí ń bí yẹn ló dùn mí torí tí wọn bá ń act báyìí tàbí tó ń gbèrú attitude yìí jáde nǹkan kan ti ń ṣe ni ọ̀tẹ̀ mi ò anyway ohun tó ṣẹlẹ̀ rèé gbogbo ọ̀nà tó bá mọ̀ pé o lè tọ̀ láti fi proof pé o rí wọn lóòótọ́ o lè gbígbé sẹ́yìn sórí àwa ìgbàgbọ́ tiwa òun ni gbogbo ohun tó sọ pé o mọ̀ ń pa ẹ̀yẹn títí tí ìjọba fi pa àwọn tó yẹgi fún wọn nígbà tí wọ́n wá sọ pé ó ti padà rí wọn tó bá mọ̀ nǹkan tó lè fi prove again so you can as well bring the case again. Kí n gbọ́ ẹ sà. Bẹ́ẹ̀ni mo dá àwọn ni pé wọ́n dájọ́ kú fún wọn ìjọba lè ti pa wọn wọ́n náà dẹ́mọ̀ mo lè ti confam yìí